إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Aki gbogbo mùsùlùmí, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ tí a máa bára wa sọ ó tó bí ọjọ́ mélòó kan díẹ̀ sẹ́yìn. Ọ̀rọ̀ tí a máa bára wa sọ lénìí òun náà ni ọ̀rọ̀ nípa ẹ̀sìn àti ìwà. Ìwà àti ẹ̀sìn méjèèjì kò jọra wọn, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bó tiẹ̀ já sí pé láwùjọ gẹ́gẹ́ bí Yorùbá a máa ń sábà gbọ́ tó máa ń sọ pé ẹ̀sìn ni ìwà. So ọ̀rọ̀ àbí kí n sọ pé àyálò èdè, bóyá kí n sì pé lówe, eléyìí tí kò rí díjòkó dáadáa nínú ẹ̀sìn ni. Tá a bá sọ yí pé ẹ̀sìn ni ìwà, àwọn ìwà kan ń bẹ tẹ́sìn náà takò. Ṣé ẹni tó bá fi lè wá wu àwọn ọ̀wà tẹ́sìn takò yẹn láwàá sọ pé gbogbo ẹ̀ náà ń kọ́ ẹni yẹn ò lẹ́sìn? Torí tá a bá sọ pé ẹ̀sìn ni ìwà, àwọn ìwà kan ń bẹ tẹ́sìn ò fọwọ́ sí tó já sí pé tíyẹn bá ń ṣe yóò máa jẹ́ ẹlẹ́ṣẹ̀ ni. Àwọn ìwà kan ń bẹ tó já sí pé tíyẹn bá ń ṣe yóò máa jẹ́ ẹni tí ó san ìtanràn. Ẹ̀rí àwọn ìwà kan ń bẹ tó já sí pé tíyẹn bá ṣe yóò máa bẹ nínú àwọn múfúlísù. Àwọn ìwà kan sì ń bẹ tó já sí pé tíyẹn bá wù ú ó ṣeé ṣe kó ba ìmánì jẹ́, kó ba tàwhídì jẹ́ lára èèyàn. Eléyìí ni ó mú wa láàfin ní sọ yí pé ìwà lẹ̀sìn. Ìwà ń bẹ nínú ẹ̀sìn ni, ìwà kọ́ lẹ̀sìn. Ẹ̀sìn fẹ́ kọ́ wa bá a ṣe fẹ́ wà. Tá a bá wá mú ìwà tẹ́sìn kọ́ wa nì, tá a bá mú un lò yóò tún wá kó ẹ̀ṣọ́ bá wa pẹ̀lú ẹ̀sìn wa. Ẹ̀sìn lè pé lára ẹlòmíì kí ìwà kó má sí lára ẹ̀ níwà dáadáa. Ẹlòmíì sì lè wá ní ìwà dáadáa kó já sí gbogbo ìwà tẹ́sìn gan fọwọ́ sí, tẹ́sìn fara sí, tẹ́sìn fẹ́ ká máa ṣe ló wá ní, ṣùgbọ́n kò wá lẹ́sìn ọ̀hún gan fún ara ẹ̀. Ẹ jẹ́ n fún wa lẹ́rìí. Hadisi inú Muslim ló wà, ìyá ńlá wa Aisha ni òun ní ń béèrè lọ́wọ́ Ànábì wa Muhammad nípa arákùnrin kan tí wọ́n ń pè ní Abdullahi ibn Jadi'an. Abdullahi ibn Jadi'an yìí Ànábì ò tí ì já Ànábì ńgbà náà, kò tí ì bàlágà, kò tí ì já Ànábì ńgbà náà jàre. Ní tí mo fẹ́ sọ nu, Ànábì ò tí ì já Ànábì, Aisha gan sì kéré ńgbà náà. Nígbà tẹni tí ń já Abdullahi ibn Jadi'an yìí nígbà tí ń bẹ láyé, Allah wá kẹ́ púpọ̀, olówó, ń tọrẹ, ń ṣe sàárà, ń sokùn ẹbí pọ̀, ń tún àárín lọ́kọláya ṣe. Ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn ìwà yìí ìwà tó dáa, ìwà tẹ́sìn fẹ́ ká wù ni? Kíyàn tọrẹ, kíyàn máa gbàlejò, kíyàn pánlejò lé, kíyàn máa sokùn ẹbí pọ̀, pàápàá okùn ẹbí ní síso papọ̀. Ohun tí ẹ̀sìn tó encourage ni, ohun tí Islam kọ́ wa ni. Ẹni yìí wá ń wù àwọn ìwà yìí, Islam ò tí ì dé ńgbà náà, Ànábì gan ò tí ì já Ànábì ńgbà náà. Aisha gan sì ń bẹ kékeré ńgbà náà, ṣùgbọ́n òun mọ arákùnrin náà. Ìwà ilẹ̀ ni yìí ń wù ló gbajúmọ̀ pẹ̀lú tẹ́ni yìí fi kú. Ìgbà tá Ànábì wá já Ànábì tó já Ànábì tán, Aisha wá ń béèrè lọ́wọ́ Ànábì ń jẹ́ kan pé arákùnrin kan ń bẹ tí ń jẹ́ Abdullahi ibn Jadi'an.
ń ṣe báyìí ó tí ìsìláàmù ò tí ìjà nẹ́bí ń gbà náà. Kí ni ipò arákùnrin yìí lálìkìyámà? ṣẹmọ̀pá nẹ́bí ṣe ìrìn àjò lọ sí al-Isra wal Miraj. Ànábì wa ń sọ fún un pé ó wà fi pé kí ni yóò wọná, ó wà fi náà ìpó ìbẹnu náà. Ànábì ní ọmọ ẹ̀nẹ́ ni ẹ̀rí. Ànábì ní ọmọ ẹ̀nẹ́ ni. Tí ó mọ̀ pé mi àti ẹ gẹ́gẹ́ bí human feeling, human nature, a máa wò ó pé pẹ̀lú àwọn wà dáadáa tẹ́nì yìí ní kí ló wá dé tó fi wájọ́ ọmọ ẹ̀nà. Tí ẹ sì mọ̀ pé Ànábì kì í sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nú, ohun tá aláàbá ni ó sọ níbi ọ̀rọ̀ ẹ̀sìn. Àìṣà náà máa ń wo bẹ́ẹ̀ pé ọmọ ẹ̀nẹ́kẹ́. Ànábì ní pé kí ni o, kò fi ọjọ́ kan sọ pé kí ni o Rabbi ìfìrìlì, kò tọrọ àforíjì rí. Ìyẹn ni pé kò gbà pé nìkan ń bẹ tó ṣẹ̀dá ayé àti ọ̀run àti ẹ̀dá tí ń bẹ ń bẹ. So kò ní mọ́ nìpẹ́yàn kan ń bẹ ń bì kan tí ń jẹ́ creator. So níbi eléyìí lèmi àti ẹni ó ti gbọ́ yé pé ìwà dáadáa ọ̀tọ̀, ẹ̀sìn ọ̀tọ̀, ni mo fi pè ní character and belief. Belief ni ìgbàgbọ́. So ìgbàgbọ́ wa, ẹ̀sìn tó Islam tá ń ṣe tàwhídì la fi ń jẹ́ mùsùlùmí. So tá a bá fẹ́ sọ pé nìkan, tá a bá fẹ́ lọ gbé òwe Yorùbá tó ní ìwà ní ẹ̀sìn, ohun tẹ́ ń sọ fún wa ni pé ẹni tá a bá wá bá ìwà tí ẹ̀sìn gan takò tẹ́sìn ò fẹ́ lára rẹ̀, ṣé ẹ sọ fún wa pé ní ńkọ́ kò lẹ́sìn ni. So eléyìí ni a ń láti lágbọ́yé ẹ̀sìn débi pé a gbọ́n tawhid, a mọ àwọn àkàm, a mọ àwọn fadailul amal. Tó ẹ̀sàmpù àwọn tí wọ́n máa ń lẹ́sìn tí wọ́n kì í níwà, ìwà pé oníranran o. Ẹlòmíín bẹ wàláhì ó gbọ́ tawhid yé púpọ̀, àkídà yé ó jìnnà, kódà ìbádà rẹ̀ lálàáfíà. Bí ń ṣe àwọn ìbádà obligatory náà ní ń ṣe supererogatory. Bí ti ń ṣe àwọn èyí tó jẹ́ wájìbù, àwọn ọ̀ranyàn náà ní ń ṣe àwọn èyí tó jẹ́ súnnà bẹ̀ tí kì í ṣe kí ni o, tí kì í ṣe ọ̀ranyàn. Ṣẹ́mọ̀, ẹni tí kì í jí lóru náfílà ní ìsìn kò ṣẹ́ anybody, ara ẹ̀ ní ń ṣe, kò lẹ́ṣẹ̀. Nítorí pé o wá sùn o ṣe náfílà ní ìsìn o torí ẹ̀ lẹ́ṣẹ̀ o, ìwọ ni o ń kọ́ sí ara yẹn fún ara rẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan ọ̀ranyàn yìí, ẹlòmíì ń ṣe ọ̀ranyàn lẹ́yìn tí tàwhídì ẹ̀ lálàáfíà tán, ń kírun ọ̀ranyàn, ń gba àwọn àwẹ̀ súnnà, ìtún ń ṣe kírun àwọn náfílà, àwọn nàwáfíl, tòru, ta gbogbo àwọn ìrun gbogbo ẹ̀ ní ń ṣe. Àwa wo ẹni tó ní gbogbo àwọn ẹ̀sìn tí wọ́n ń ṣe yìí, àwa rí pé ó lẹ́kẹ̀ẹ́ èébú púpọ̀. Kò sẹ́ni tí ò lè èébú. Tó bá búyàn ńgbà míì gan, ìyẹn lè bọ́ sẹ́yìn kọ̀rọ̀ kíyàn máa sunkún. Ṣé ẹ mọ̀ pé kíyàn búyàn lé èébú tẹ́nìkan ó máa fi banújẹ́, Islam encourage ẹ̀, Islam advice ẹ̀. Ṣé irú ẹni ni a wà á lo òwe pé ẹ̀sìn ni ìwà fún ni? Ẹ̀sìn kọ́ níwà. Àwọn tí ń bá ń dórúkọ yẹn ṣe orúkọ jẹ́ ni. Ẹ̀sìn ń bẹ nú wà ní, ẹ̀sìn kọ́ ni ìwà. Ẹlòmíì lẹ́sìn, ó ń ṣe ìbádà, ṣùgbọ́n ó ya gbégbóhùn. Èké ni, àwọn máa ní ṣọbọlé yọké. Báwọn ṣe máa ń sọ àwọn ọ̀rọ̀ ni, gbọ́ Yorùbá mọ́ dáadáa mọ́. So a ti mọ orí èèyàn tó jẹ́ báwọn. Èké ni, gbégbóhùn ni, túlétúlé ni, òkómí ẹṣin dà sílé ẹran ni. A wá wo ẹni yìí, wàhálà yìí sì ń kírun. Ṣó o mọ̀ pé irú wọn náà ń bẹ ládùúgbò tiẹ̀ náà, tẹ́ ẹ máa ń sọ pé àwọn àlàájá burúkú. Ẹni tó ń pè lálàájá burúkú, bó tiẹ̀ jẹ́ kẹ́límà àlàájá, àlàájì lẹ́yìn Mọ́kà tí yẹn bá tarí dé, tẹ́ bá tún pèèyàn bẹ́ẹ̀ bídíà ni. Wọn kì í máa ń pèèyàn lálàájì, wọn kì í máa ń pèèyàn ní àlàájá. Tí yẹn bá ń bẹ Mọ́kà tó bá ṣe hájì, lẹ́ẹ̀ máa pè wọ́n lálàájì lọ́hùn. Tó bá ti darí dé wọn já lájì mọ́, wọ́n ti jẹ́yàn tí wọ́n ń jẹ́ padà. Ọ̀rọ̀ ọjọ́ míì nìyẹn. Ṣùgbọ́n kẹ́ni tí wọ́n náà ń pè ní àlàájì má fara kan lé mi, àlàájà má fara kan lé mi. Ìwà kan làwọn ní ìyẹn ní lẹ́fi fún wọn lórúkọ. Torí pé ìwà tí wọ́n ní òun ṣe ìwà ọmọlúàbí, kì í ṣe morality, because morality is a virtue. So wọ́n ní virtue, wọ́n ní ìwà tó dáa. Àwọn làwárí tí wọ́n kanra, àwọn láni tí wọ́n lè fúnyàn lómi, wọ́n sì ṣe bọ́wọ́ síta, wọ́n ti tápọ̀tà síta lé wọn, wọ́n lè bùyàn lómi lọ́fẹ̀ẹ́. Ṣé ẹ mọ̀ pé àwọn ìwà yìí, àwọn ìwà tí ò dáa ni, ṣùgbọ́n àwọn ẹni yìí lẹ́sìn, wọ́n lákìídà tó dáa. Àbẹ́ẹ̀rí nǹkan, wọ́n ń ṣe àwọn ìbàdáàtì, wọ́n tún ń ṣe àwọn nàwáfíl, kódà wọ́n tún ń ṣe sàdákọ̀.
ṣùgbọ́n wá kù sí ibi kíni o ká ṣe gbé borùn gbogbo irú àwọn ìwà yìí kò ń ṣe àwọn ìwà tí yẹn fi ń yẹ̀yàn kó nú ẹ̀sìn. So nǹkan tí ó gbéyàn kó nú ẹ̀sìn ó ti kúrò ní ìwà yóò máa jẹ́ sí ìbádà ni. Ẹni tó ṣe bídíà ní ìsìn inú ìbádà ni ó gbé wọ̀. Ìwà tá a bá ní ìwà dáadáa yóò kó ẹ̀ṣọ́ bá ẹ̀sìn wa, ó tún lè jẹ́ means of attraction fún ẹlòmíì láti lè sọ pé tọ̀ kálá lò ìwà wa ní sábàbù tí ó fi gba ẹ̀sìn pé mo dẹ̀ láìkì wà fáà yìí. Èèyàn kan ń bẹ kìrìsìtẹ́nì ni o, òun àti bàbá yìí wọ́n jọ ń ṣiṣẹ́ ní ọ́fíìsì kan náà bí a ṣe pa wọ́n pọ̀. Àbú ni wọ́n ń sọ fún mi, àbú orúkọ ọmọ wọn náà níbi báyìí. Kìrìsìtẹ́nì ni woman náà, tó bá wá fẹ́ save owó bíi millions tó bá ti pọ̀, ọwọ́ mùsùlùmí ní máa lọ ń kó sí gbẹ́tọ̀. Mr. káwọn ọlọ́fíìsì Mrs. tó máa ń pera wọn Mr. kíní láàmì save owó yìí bí a bí $4,000 $1,000 yìí máa ń save ọ̀sọ́wọ́ ẹni nì. Ẹ dákun, ẹni wá ń sọ fún mi pé Ustaz ẹ máa bá mi ṣàdúrà o, àní rí gbèsè o, àní lágbàákò àwọn tí wọ́n fọkàn tán àwọn ń bi iṣẹ́ àwọn tí ń save owó sọ́wọ́ àwọn pọ̀ o, kódà àwọn kírísítẹ́nì ló pọ̀ jù lọ́kùnrin àti lóbìnrin. Ẹ mọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìjọba àwọn ń ṣe báwọn. Àwọn wá béèrè lọ́wọ́ nìkan yẹn kan pé kí ló dé tí tó fi ń tọ́jú owó sọ́wọ́ mi? Ó ní mo mọ̀ pé mùsùlùmí ni yín, mùsùlùmí ni yín, mùsùlùmí tó dáa ní ní fẹ́ jẹ àmánà, ní fẹ́ jowó olówó. Nígbà tí náà sọ́ra bá gbọ́ yé ní pé mùsùlùmí o tó bá jẹ́ mùsùlùmí gidi o kò ní máa jẹ àmánà, kò ní dalẹ̀ àmánà. Ṣé ẹ mọ̀ pé ó ti fìkan sí wọn lọ́wọ́ rí, wọ́n fulfill ẹ̀, wọn disappoint ẹ̀ ní ìwà ní fi wá kó ẹ̀ṣọ́ bá ẹ̀sìn lára bàbá ni. Ṣé o mọ̀ kí wọ́n kówó sí wọ lọ́wọ́ kókó bá wọn tọ́jú ẹ̀ kò ríjọ́ kejì mọ́ ẹ lọ́wọ́ tó ti náà dìínsìn yóò tí ìdá padà níjọ́ mi wọn lè kó mi ìwà mọ́, torí pé kí ni o ìwà failure rẹ níbi ẹyẹ kan ní lásán ti tọ́ka pé o wà dependable, o wà trustworthy, o ń ṣẹni tí yẹn máa ń fọkàn tọ́. Ó possible kí wọn náà ní problem láàrin tó náwó olówó wọn, ṣùgbọ́n o ní excuse, kò wà understandable pé àmú níṣòro díẹ̀ kan mo ti sáré náà rárá. So ìwà dáadáa yìí máa ń kó ẹ̀ṣọ́ bá ẹ̀sìn ni. Ìwà òun máa ń kó ẹ̀ṣọ́ bá ẹ̀sìn, ohun tí ó bá ẹ̀sìn jẹ́ yóò jẹ́ bí nǹkan ẹ̀sìn náà ni, bí kẹ́ fi kún ìbádà àbí kẹ́ gbé wèrè wọlé. Ẹni tí ń ṣèké nìsín òní sọ fún yín pé ìbádà lòun ń fèké ṣe, pé bẹ́ẹ̀ ṣe róhun yìí o, èké tó ń ṣe yìí o, wàláhì bóun ṣe ń ṣe òfófó fẹ́ nìkan kan báyìí ládàá òun pọ̀ sí ni. A ní kọ́kọ́ lọ ṣẹ́ẹ̀kì ẹ̀nà mẹ́ntálì. So ẹ̀sìn kọ́ ni ìwà ń bẹ nínú ẹ̀sìn ni. Ká ní ẹ̀sìn ni ìwà lẹ̀sìn. Two things tí wọ́n yàtọ̀ síra wọn ni. La yuqaran, wọn ò jọra wọn ò wà comparable. Gbogbo àwọn tá a wá jẹ́ mùsùlùmí tá a jọ mọ ẹ̀yà ẹ̀sìn, ohun tá a wá pòfodù lára wa lẹ́yìn tá a gbàgbọ́ yé tán òun náà ni ìwà. Láàárín ara wa fún ara wa gan, a wá ìwà tì, a wá ìwà ọmọlúàbí tì, a wá ọ̀rọ̀ ẹ̀kọ́ tì, a wá ìtìjú tì, a wá wà dáadáa àti àpọ́nlé àti ìtẹríba a wá tì láàárín ẹni tó lóun jẹ́ mùsùlùmí, pàápàá ẹni tí ń pàpẹ mọ́ra ìjọmọ ẹ̀yà. Ọ̀pọ̀lọpọ̀ ni ò lẹ́kọ̀ọ́ níbi ọ̀rọ̀, máa rí trace àìlẹ́kọ̀ọ́ níbi ọ̀rọ̀ ẹlòmíì, máa rí trace àṣà lára ẹlòmíì, máa rí trace àìnítìjú lára ẹlòmíì, máa rí pé ẹlòmíì wàláhì bóyá wọ́n kọ́ kò gbà ní o àbí kò dúró gbẹ̀kọ́, àbá ìlajú àbá ìjáde ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n pọ̀ra wọn ní brọ́dà. Àti ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà bákan náà bẹ́ẹ̀ láwọn ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ̀yìn sẹ́ńtà ọ̀rọ̀ mi sójú kan o, mo generalize ẹ̀ ni, ṣùgbọ́n especially ń bẹ mo generalize ọ̀rọ̀ mi ni, ṣùgbọ́n especially ń bẹ fún gbogbo ẹni tó bá rí pé nǹkan tí mo ń sọ yìí ń bá òun wí. Ìwà, morality,
khulqun hasan, ìwà dáadáa kì í ṣe nǹkan tó wà permanent. Nígbà kí ni tí ń jẹ́ wà dáadáa o, òun ni kíyàn ní tìjú. Ara ènìyàn náà wà. Hadith ẹyẹ kan náà ní sì fi yanjú gbogbo nǹkan tí mò ń sọ yìí. Torí pé Ànábì encourage nǹkan mẹ́ta nínú hadith ẹyẹ kan. Hadith Abu Zarri tó lóun gbà lọ́dọ̀ Mu'az bin Jabal jẹ́ kúkú pé ní hadith Mu'az bin Jabal. Mu'az bin Jabal ní sọ fún wa Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa, hadith náà ń bẹ nínú Muslim, isi ń bẹ nínú Nawawi, Imam Nawawi náà Arba'in Nawawiyya ẹ̀rí ń bẹ, ìwọ́n Muslim náà ti lọ mú wá àti bí àwọn àyè tó kù náà tó tún wà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam inú hadith Mu'az bin Jabal, Ànábì ń sọ fún wa pé Ànábì ní ittaqillaha aysuma kunt. Ṣé rí pé tawhid nù. Ànábì ní páyà Allah ní gbogbo àyè tó bá wà. Ìbẹ̀rù Allah ó dọwọ́ wẹ mùsùlùmí, at-taqwa, ká ní ìbẹ̀rù Allah. Páyà Allah ní gbogbo àyè tó bá wà. Ẹ̀ṣẹ̀ lé ní. Ẹlẹ́ẹ̀kejì ó ní watbi sayyi'ata bil hasana. Ó ní wá fi dáadáa fi tẹ̀lé aburú. Watbi sayyi'ata al hasanata aw watbi sayyi'ata bil hasana. Àní méjèèjì yẹn kò ṣúọ̀ fún mi mọ́. Bí ó ní bil hasana ń bẹ ni àbí kó má ní. Ṣùgbọ́n tí ń sọ náà ni pé kí ni o, Ànábì ní fi dáadáa tẹ̀lé aburú. Ìwà tó bá kù díẹ̀ káàtó fi dáadáa tẹ̀lé, fi dáadáa parẹ́. Ìwà tó kù díẹ̀ káàtó àbí àìdá ó dàbí ẹja fi wé bí pẹ́ńsù, èyí black tá máa fi ń kọ nǹkan ni, ká wá fi dáadáa ká fi ṣe kí ni o, kó máa jẹ́ ìrẹ́zà tá a fi parẹ́ ó di méjì. Ànábì encourage kí ni o, ó ní ká níbẹ̀rù Allah, tawhid nù ni. Ẹlẹ́ẹ̀kejì òun ni kí ni o, òun ni àwọn fadailul a'mal, kí yẹn máa fi ṣe dáadáa kó máa fi pa burú rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta Ànábì wá ní wa khaliqin nasa bi khulqin hasan. Ànábì ní wá máa interfere pẹ̀lú àwọn èèyàn, máa báwọn èèyàn ṣe pẹ̀lú ìwà tó dáa. Ànábì ò sọ fún wa pé wa khaliqul muslimin, kò ní wa khaliqul mu'minin, ó ní wa khaliqin nasa, annasu fihi nasara wal yahud. Àwọn nasara yahudi náà bẹ́ẹ̀ bi husnil khuluqi, pẹ̀lú ìwà tó dáa. Husnul khuluqi náà ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá wa pò fún ẹ̀ lónìí. Lára ìyàwó mi kò sọ̀rọ̀ tó dáa lẹ́nu ẹlòmíì sọ́kọ rẹ̀, ìbàjẹ́ pọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó, all in the name of civilization. Ẹlòmíì kò sí bí ó ṣe lè lárúkọ mọ́kọ ẹ̀ lórí, wọ́n ní ayé ti advance, ayé ti lajú, ìwà ìlẹ́kọ̀ọ́ ni. Kóbìnrin máa tijú àti respect ọkọ ẹ̀, lára àwa ìlẹ́kọ̀ọ́ náà ni. Nígbà yẹn ṣe wọ́kọ mi ni mo ṣe lè máa tijú àti mo ṣe lè máa respect ẹ, báwo nìyẹn. Ẹlòmíì find it so easy àti pọpọ ẹ̀ lórúkọ in a mannerless way. Tọ́ra àwa ọkọ náà ti gọ̀ àti dìdìrìn torí lọ́ọ̀fù náà ni. Ìyàwó ẹlòmíì tún respect ẹlòmíì, ọmọ àlẹ́ ara ẹ̀ náà ní tún béèrè fún ridiculousness. Nígbé ó ṣe lè máa bá mi sọ̀rọ̀ báyẹn, ọ̀gbẹ́ni máa respect mi báyẹn náà, ọkọ ẹ̀ mo jẹ́ náà, ó ti ìwọ́gọ̀ fún ara ẹ̀ gan ti ní 40. Ìwà ìlẹ́kọ̀ọ́ ń bẹ lára àwọn ìyàwó sí ọkọ, bẹ́ẹ̀ náà ni ìwà ìlẹ́kọ̀ọ́ náà ń bẹ lára ọkọ míì náà sí ìyàwó ẹ̀. Kò sí bẹ́ẹ̀ lòmíì ò ṣe lè pe ìyàwó ẹ̀ anyhow, àìṣe bí ìyàwó mi ní pẹ̀lẹ́ ọkọ ìyàwó. Kò sí bẹ́ẹ̀kọ́ mi ò ṣe lè bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀, ìfẹ́ yà sí ọ̀rọ̀ lọ́kọ láya púpọ̀, ṣùgbọ́n mo kọ̀ yà síbẹ̀ náà nítorí pé lára àwọn ìwà tó dáa, ẹ̀kọ́, manner, good manner, morality ni, ara virtue lòun náà. Àwa wá ti lára mùsùlùmí lónìí ni pé ìwà tó wá dáa náà tó wá ṣe kí ni ó tún wá fò mùsùlùmí mi náà dárú, pàápàá láàrin àwọn brothers. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ya
àṣà tẹ́lòmíì tí ń bá bọ̀ láti ilé wọn ló gbé lé kéwú tó wá gbà kó lára ẹ̀ manhaju salaf tó wá gbé kó lára rẹ̀ tó bá ń sínwín bọ̀ wá láti ilé yín nígbà tó ti wà lójú ọ̀nà tó dáa nì ó jẹ́ kí àkídà tawhid ìpayà Allah rẹ̀ tí ń bá ń lékún pẹ̀lú tá Ànábì ní ittaqillaha aysuma kunt tẹ́kùwà ìyí máa ń gba ìwà tó kù díẹ̀ káàtó ìwà bàjẹ́ ìyí máa ń gba lára yẹn ni bí ìsìláàmù ò bá gba ìwà ìnítìjú kò lọ́wọ́ rẹ tí ìsìláàmù ò bá gba ìwà ìlẹ́kọ̀ọ́ kò lọ́wọ́ rẹ tí ìsìláàmù ò bá gba ìbínú òṣì ìbínú yà ìbínú òfò kò lọ́wọ́ rẹ tí ìsìláàmù ò bá gba àwọn ọ̀wà aṣa ìwà àdọ̀tí ìrìnkúrìn tí ò bá gbà kò lọ́wọ́ rẹ ọmọ àlè ẹ̀sìn ni ọ́ ìyẹn sọ pé ò lẹ́sìn o kò yọ ọmọ àlè kalẹ̀ nítorí pé ò jọ àwọn sálàfù bíyàn bá sì jọ àwọn sálàfù ọmọ àlè ẹ̀sìn ló fẹ́ yà ẹ̀sìn láti gba gbogbo àwọn ọ̀wà tó kù díẹ̀ káà tó kù lọ́wọ́ wa ṣe bá àwọn sàhábà ní sálàfù wa àwọn sàhábì ní sálàfù wa náà ṣe bí tẹbálọ̀ ka ìtàn gbésí ayé sàhábì kankan ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n dá nǹkan ni wọ́n jẹ́ nǹkan ẹlòmíì le akínlẹ̀ ẹlòmíì nígbà tí wọ́n burú tán wọ́n burú gan wọ́n burú nígbà tí wọ́n bẹ́ ń kèfèrí láwọn tó ṣe kúfùrù nínú wọn kó tó di sàhábà tí wọ́n tó gba Islam wọ́n burú dáadáa gidi gan wọ́n burú wọ́n le ẹ̀rí ìgbà tí Islam wá dé ńkọ́ Islam wọ́n wá rọ̀ fún mùsùlùmí ẹgbẹ́ wọ́n wá lè máwọn kèfèrí Allah náà wá ń fìyẹn náà ròyìn wọn náà Al-Qur'an nínú Suratul Fatih Bismillahir Rahmanir Rahim Allah ní Muhammadun Rasulullah walladhina ma'ahu ashidda'u 'alal kuffari ruhama'u baynahum tarahum ruk'an sujjadan abẹ́rẹ́ nǹkan ni aláàrùn àwọn sàhábà nígbà tí wọ́n burú kí Ìsìlámù tó dé wọ́n burú ẹ̀dá tó le ni wọ́n aṣa ni wọ́n gbogbo ìwà ìnítìjú ni wọ́n wù nígbà tí Ìsìlámù tí dé káwọn bóbìnrin sùn lọ wọ́n ṣe zìnà lọ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n tí dé sàhábé ńgbà náà ṣùgbọ́n nígbà tí Ìsìlámù dé tí wọ́n gba Ìsìlámù gbọ́n gbogbo ìwà ìnítìjú gbogbo ìwà àdọ̀tí gbogbo ìwà aṣa gbogbo ìlékúlé ìdíkúdì ìdàkúdà Islam gbà kú lára wọn wá di sàhábà wọn wá mọ́ wọ́n wá rọ̀ fún mùsùlùmí wọ́n pọ́nra wọn lé wọ́n bàbàrà ara wọn wọ́n ná ara wọn wọ́n dó ní tìjú ara wọn Allah ní Muhammadun Rasulullah Muhammad òjíṣẹ́ Allah ní walladhina ma'ahu wọ́n àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú àwọn sàhábà rẹ̀ nu àwọn ẹntọ́rẹ́jì nù ní ashidda'u 'alal kuffar wọ́n lè kọjá abẹ́ wọ́n lè lórí àwọn kèfèrí ṣùgbọ́n ruhama'u baynahum láàrin ara wọn wọ́n dẹ̀ wọ́n lera wọn lẹ̀ wọ́n lera wọn kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ brọ́dà lónìí ọ̀pọ̀lọpọ̀ yín bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ brọ́dà bàjẹ́ kódà níbi àpróòṣì lásán lẹ́ẹ̀tì pẹ́lú ẹlòmí ò ní ti jọ ẹlòmí ò gbádùn níwà ìwẹ́ ẹlòmí ò dá tí ágúmẹ́ntì bá ṣẹlẹ̀ ẹ máa wo bí bọ́dà mi ṣe máa sọ̀rọ̀ lórí ágúmẹ́ntì kì í ṣe ágúmẹ́ntì ọ̀rọ̀ àkídà o kì í ṣe pọ̀rọ̀ ǹdẹ̀yàn kan yàwó o ìjọsìn normal thing tó já sí pé láàárín ọ̀rẹ́ méjì ó normal kíyàn disagree tẹ́ bá máa rí bí brọ́dà bí mùsùlùmí ó ṣe máa àdírẹ́sì mùsùlùmí ẹgbẹ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó le àwọn ọ̀rọ̀ tó lágbára àtá ẹni tó já àfáàfẹ́ lómi ìjẹ wọn lápọ̀nlé fún tíjà bá ti dé láàárín wọn báyìí ẹni tí ń bá ń sọ̀rọ̀ yẹn àfáà rẹ̀ níjẹ́ tí ń kọ́ ń ké wó ṣùgbọ́n torí kí wọ́n ti ní mọ́ kífù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni yẹn ò tún jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ ẹ̀ mọ́ instantaneously wa khaliqin nasa bi khuluqin hasan tá Ànábì wa sọ ńkọ́ husnul khuluqi dà torí pé husnul khuluqi yóò máa bẹ fil qawli wa fil haraka wa fi tasarrufat níbi ìṣẹ̀mí wa tá existence wa a máa rí wà dáadáa ń bẹ ṣe bẹ́ẹ̀ nìkan ni kìrìsìtẹ́nì kan máa ń lọ ń tọ́jú nǹkan sọ́wọ́ rẹ̀ torí pé gbà pé nìyẹn ń kọ́ lámọ̀ náà ẹni yóò sì disappoint ẹ̀ rí tó bá wá débi ọ̀rọ̀ ìmọ̀ náà níbi ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn náà tẹ́ ẹ fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún yà ẹni tí mo rí tí ń bẹ nínú oko bídíà tí ń bẹ lójú ọ̀nà àánú bídíà tí mo fẹ́ jìnà sí àfún pé kó mọ̀ pé nǹkan tí ń ṣe ò dá ọ̀nà àánú ló wà ọ̀nà tẹ́yìn máa ń gbé ìgbà ọ̀nà tó le ni
ọ̀nà tó já sí pé yẹn ò fi ní interest ni. Ẹni tó fẹ́ correct tó ti fẹ́ bú ṣáájú yóò gbọ́, kò lè gbọ́. Ẹjá ní manner of approach kí ẹ lọ ní etiquette. Kò sáwọn àfáìsìn tí máa ń dìdàkudà torí pé a fẹ́ correct. Kò sórúkọ tẹ́lòmí ò lè pèèyàn, ó fẹ́ correct mi, ó fẹ́ kí n mọ̀ pé nǹkan tí mo mú dání àbí nǹkan tí mo pè ní nǹkan ò kí ń ṣe nǹkan. Kódà tó o bá ní ìmọ̀ tán, tó ní ìmọ̀ tán, ìmọ̀ ò sí lára ààrẹ náà ló ṣe tí ìgbádùn náà níwà. Bímọ̀ tó lálàáfíà bá lára rẹ jòkó, ìwọ ló jẹ́ ń tújù. Tí mo bá pé sára rẹ tán, tí àwọn irinṣẹ́ pé sára rẹ tán, ìwọ ló jẹ́ ń tújù, ìwọ ló lámúmọ́ra jù. Kódà tó o bá ń bínú sọ̀rọ̀, wọ́n á sì tún máa rí tẹríba ń bẹ̀. Ó ń bínú ni o, ó ń bínú sọ̀rọ̀ yẹn, wọ́n á tún máa rí ẹ̀kọ́ níbi bó ṣe ń bínú sọ̀rọ̀. Allah Akbar, ẹ̀yin ò tí ẹjọ́ wa, ẹ̀yin ò jọ àfáà yìí. Àwọn àfáà tí wọ́n kọ́ wá ń kéwù ń ṣe irú èèyàn báhùn. Àfáà wọ̀ ṣe irú èèyàn báhùn. Èèyàn kí máa ń bínú lódìlódì. Gbogbo nǹkan tẹ́lòmí ń sọ, ohun tẹ́lòmí ń ṣe, ohun tẹ́lòmí ń fà kalẹ̀, àfáà go mọ̀ ń pa mí. Ṣùgbọ́n torí pẹ́lòmí ẹ̀kọ́ lé gan wò sí lára ẹ̀ tẹ́lẹ̀, ó wá lọ kéwú náà tó jẹ́ kó wá mọ̀ pé ìwọ fún ara rẹ náà o, authority ní ẹ́ o lórí nǹkan tó bá dẹ́ lójú dénú kìtáàbù wà súnnà. Ṣùgbọ́n gbà tó fẹ̀mí tó dáa ké, ìkìláàsì ẹ ló ti mẹ́ọ̀tì tó bá fura sí. Torí tí ìkìláàsì ẹ ò bá yẹn gan ni ìkìláàsì ìmọ̀ máa ń gba àwọn ìwà tó kù díẹ̀ káà tó kù lára yàn. Ó wá jẹ́ntù, àwọn tá ń sọ̀rọ̀ yìí náà àrí báyìí náà lánàá, àwọn náà máa dá lánàá kan. Wọ́n sọ fẹ́ nìkan pé tó bá lóò níwèrè lórí, aláwọ̀ àwọn náà sànká tó gbádùn, àwọn náà ò gbádùn náà tẹ́lẹ̀. Èmi tí mo wá jẹ́ntù ní ìsinmi láti pé mi ì tiẹ̀ lémi àti ẹ̀ ti pariwo gan sí gan bí ẹ̀ bá ń pariwo yìí máa wo báyìí pẹ́tọ̀ nǹkan ń ṣe léyìn nù. Èmi fẹ́ràn wàhálà tẹ́lẹ̀ gan. Èmi ò tiẹ̀ láìkì àti ẹ̀ ń búra ẹyẹn, èmi ò fẹ́ràn à ń búra ara ẹni, èmi ò láìkì pé yàn ń bú yẹn. Ṣé o fẹ́ jà ni? Tọ́ mo ti gbé nǹkan àti bẹ̀rẹ̀ sí ní nara wa náà nù. Níjẹ́ tí mo ti gbáyàn kan blò tó ti dákú tó gan mọ́lẹ̀ ńlẹ̀ ní ìtìjà mọ́. Aláàlú òun sábàbí fún mi lọ́dún náà ni. Ó ṣe fi rìn gbọ̀n yín gẹrẹ fẹ́, mo bá fún lọ́pá kọ́ọ̀tì. Èmi ń kọ́ ẹ̀ṣẹ̀ ńgbà náà, bọ́ksà làwà. Àwọn máa ń jà kiri ńgbà náà ni. Àbẹ́ẹ̀rí, àwọn ọmọ ọ̀tá ni wọ́n tírè ní wa o, àwọn ṣáàmánù gáràjì. Níjọ́ tí mo ti wá ń nàyàn kan tó ti wá dákú kó tó jí, gbogbo èèyàn bá ń rọ́ mi sí lórí kó tó jí ni. Nígbà tó wá jí sáyé tí mo rí pé tọ̀ Ṣẹ́gun ó níhìn ṣó ti jí, ó lóhun ti jí. Láti ní ìlọyìn ìjà mọ́, aláàfóhun ṣe nà sí àfáwà ni. Tọ́ ìmọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ìyìn wá ń gba àwọn ọ̀pọ̀lọpọ̀ lọ́ra wa. Ló fi wá já sí pé nǹkan yẹn kan tó lè wọnú agbárí yìí ní ìsìn nǹkan tó bá jẹ́ nǹkan ìmọ̀. Tọ́ ẹ̀sìn máa ń gba ìwà tí yẹn bá ń bábọ̀ tó bá kù díẹ̀ káàtó yóò gbà kù lọ́wọ́ rẹ̀. Yóò wá jẹ́ kó mọ bí yẹn ṣe ń wà. A fẹ́ bá gbàlagbà sọ̀rọ̀, tá a fẹ́ correct ẹ̀ tí kì í ṣe àwọn àgbà onífẹ̀ẹ́ inú o. Ìrìn sọ fún ẹ pé kó má mọ ohun tó kàn o. Ṣùgbọ́n there is a way tí wàá fi approach yẹn. Ẹni tó fẹ́ approach yẹn náà mọ̀ pé òótọ́ ló ń sọ. Ní masjid tí mo wà yìí, níjọ́ tí mo kọ́kọ́ délẹ̀ yìí tí mo dé sílùú yìí, tí mo wá kírun nínú masjid yìí, tó bá jẹ́ pé ẹlòmíì nínú yín ni ẹlòmíì nínú ìwọ náà tínú rẹ̀ le bí àgbàdo bí ènìyàn tí wọ́n yan tí ò tí ì jìnnà gbọ́rọ̀ yìí, ò ní wá kírun bí mọ́. Níjọ́ àkọ́kọ́ tó o ti wá tó o ti rí wọn bí wọ́n ṣe rí, àbí kò tiẹ̀ ti kàfàrà gbogbo wọn lẹ́ẹ̀kan náà láì ní ṣòrótù. Ṣùgbọ́n lè ní tí mo wá ń bá yín sọ̀rọ̀ yín ní ìsinyìí o, nínú masjidi tí mo ti ń sọ̀rọ̀ yìí ní ìsinyìí, bíyàn kan bá lóun fẹ́ gbé nǹkan kan wá bí bídíà ní ìsinyìí, àtẹni tó mọ ohun tá à ń wí, àtẹni tí nǹkan tí yé tí wọ́n sì nìkan ní ń gbọ́, gbogbo wọn ni wọ́n dìde sí. Nígbé rárá kò sí lọ́jọ́ àwọn dẹ̀kẹ̀ láàyè yìí lánàá mo bá gbogbo wọn bídíà pọ́n wọn bá ń bá mú gbà tí mo dé lu yìí. Nígbà tí mo sì dé, tèmi máa ń dànù tèmi kí ni. Táfà wọn ti ń ṣe wá àti ń jẹ́ kan títí ń wí kátẹ̀kà títí mo salamu alaikum ya jama.
tí mo dẹ̀ sọ̀rọ̀ tí mo approach ohun tó mo gan sọ mo address ohun tí ń sọ topic tí ń treat àwọn dẹ̀lílù búkú tí ń kà mo sì approach gbogbo ẹ̀ in the best manner. Òun tí ń sọ̀rọ̀ ó gbà lọ́wọ́ mi, àwọn èèyàn tí wọ́n jókòó tí wọ́n ń bẹ ń bí gbogbo wọn náà gbà nǹkan tí mò ń sọ. And ever since then tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí ní ìsìn bá béèrè fáwọn ẹ̀ á ní Mallam AbdulQuadri títí wọ́n fi wá fèmí náà kún àwọn ìmáàmù wọn ń bí tí wọ́n fi wá fún mi láyè pé tọ̀ ìjọba yìí máa ṣe alcohol fún wa. Ó wá di pé àwa tó wá ń kọ́ àwọn ọmọ tí wọ́n tún ń kéwú bí ẹmọ̀ kílẹ̀ Haúsá Al-Qur'ani ni wọ́n gbájúmọ́, èmi lèmi tún máa wọn sọ́bjẹ́tì mo máa àwọn sọ́bjẹ́tì míì wá. Àwọn tó wá jẹ́ àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ baálé ilé tí wọ́n ti bímọ tí wọ́n ti bí sí látara orú dára táwọn náà ń gbọ́, àwọn náà ti ń request fún kíláàsì àgbàlagbà àyẹ̀ṣẹ̀ establish yẹn náà ni kò tí ì pẹ́. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bẹ ń bí ní ìsinyìí ni wọ́n ti ń ṣe súnà lè tagbára wọn ká, wọ́n sì ti ń gbọ́ yé. Kódà orílẹ̀ ọjọ́ kan la máa ń ṣú sí pé tọ̀ èní yìí ó tàwhídì ní kẹ́ ẹ wá sọ fún wa. Àwọn tí ń lo tẹ̀sùbá tí wọ́n mú wá, àwọn kan ò ti mú wá mọ́. Ẹni bá mú tiẹ̀ wá gan yín máa ń lọ ọmọ wọn ni kì í rí ìlò. Kódà ní alukọ̀ tèní náà àwọn méjì kan wá pẹ̀lú tẹ̀sùbá wá sí tẹ̀sùbá mú ṣe fún wa in the best manner. Wọ́n sì mìírí wọ́n testify sí pé tọ̀ you are saying the truth. Torí mo jẹ́ kí wọ́n lọ mọ etymology nǹkan tí wọ́n ń lò pé àwọn Nasara ni wọ́n dá kalẹ̀ àwọn Catholic. Mo sì rí kan ó sì mú títí ó sì ká ó sì fi sápò lẹ́ẹ̀kan náà. Ìwọ lẹ́kọ̀ọ́ dé gbogbo level yẹn tó wáyé kí wọ́n ní ìsìn ìbò ṣe rí yẹn ga ó ní wá kí wọn mọ́. Ìwọ ti pín kúfùrù fún wọn lẹ́ẹ̀kan náà gbogbo wọn ti di kèfèrí lọ gbá yóò kọ̀ di pé tọ̀ mọ́síjìdì yẹn o àwọn kèfèrí ni wọ́n ń kírun ń bẹ̀. Wọ́n sì kọ́ wa lẹ́kọ̀ọ́ bá yẹn o akẹ́kọ̀ọ́ bá wọn. Torí jẹ́ ń ṣàlàyé fún ọ a lè jọ kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àfáà kan náà kájọ gba the same subject the same tírà the same ẹ̀kọ́ bákan náà kájọ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà ká sì jọ ṣetán nígbà kan náà, ṣùgbọ́n bá a ṣe jọ lo ẹ̀kọ́ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Wàhálà àwọn bọ́dà mi wá pọ̀ débi pé wọ́n tún máa wá mọ́nítọ́ èèyàn, ẹ̀yin kan tó wá sọ̀rọ̀ ayé di monitoring spirit. Ẹ̀yin lè máa mọ́ni tí ó wá sí mọ́sídìí yín wá kíjímọ̀ bọ́dà kìíní wá kíjímọ̀ lé níbo lẹ ti kírun kí ló pọ̀ tiẹ̀ ń bẹ̀. Ṣé wọ́n yàn wọ́n fún kí wọ́n jẹ́ monitoring spirit títí ẹni? Ẹlòmíì gan fún ara ẹ̀ gan yóò tójú bá àfíẹ̀sì yín dénú lé yín. Àìfarabalẹ̀ àìgbádùn àìlẹ́kọ̀ọ́ òun náà ló sọ́pọ̀lọpọ̀ ẹlòmíì débi pé ó dá nísìn kí ni ẹ̀kọ́ wo la fẹ́ mú níbi pé ìyàwó ẹnìkan kì ń bojú ń lo ìjáàbù tó máa ń pè ní ìjáàbù yẹn ó balẹ̀ ń lo sọ́ọ̀ksì ó bọ ẹsẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ọ̀dà kò wá bojú nìkan nítorí pé ìyàwó ni kò bojú nìkan ọkọ ẹ̀ sì ń bẹ láàrin yín tí ń bá yín ṣe ẹ wá ń sọ fọ́kọ ẹ̀ títí pé sọ fún ìyàwó rẹ̀ kó bojú òun sì ń sọ fún ìyàwó rẹ̀ pé kó bojú ìyàwó náà ò tí ì bò ìmọ̀ ni ò tí ì dé lẹ́mùn yẹn àti bò ẹ wá fi méní ṣe méjì ẹ wá ṣe ájúrò fọ́kọ ẹ bọ́kọ sọ̀rọ̀ mọ́ ẹ ń súnmọ́kọ mọ́ ẹ ń kírun lẹ́yìn ẹ̀ mọ́ ẹ ń sálámà sí mọ́ ẹ dákun ṣé òun ni ìyàwó ara rẹ̀ ni torí pé yẹn tí wá ń kọ̀m̀pléènì yẹn ṣé kó lọ kọ́ ìyàwó ẹ̀ lẹ̀ ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó tẹ́ ẹ fẹ́ tí kálukú yín náà fẹ́ yìí ní ìsìn àtẹ̀mí náà ibi tá a ti lọ mú wọn wá wọn kì í ṣe ibi tí wọ́n gbọ́ nǹkan yẹn already àwa làwọn ọmọbìnrin yẹn fẹ́ lẹ́lòmíì fi ń lò jáàbù mú wọn wá táwa ń kọ́ wọn láwọn ẹ̀kọ́ tó rí gáàdì jáàbù tó sọ̀rọ̀ àbí rẹ̀ ẹni obìnrin tó já sí pé tẹ́ ẹ bá kọ́ ní nǹkan láàárọ̀ tó bá mọ̀ ó lè jọ́kejì ní ìsìn kó tún ṣe nǹkan in opposite sí nǹkan tẹ́ ẹ kọ́ lánàá ẹ̀yin wá bẹ̀rẹ̀ sí ní wá ẹ̀yin wá ṣe hukumu ẹ ṣe ájúrù fún ọkọ èèyàn ìjẹ́ kí ló dé o ṣé kó sí kúfúrú ni kò kó sí kúfúrú o torí pé yàwó ò kí ń bojú nìkan ẹ fi wá ń jìnà sí brọ́dà nì wọ́n sọ̀kan fún mi láìpẹ́ yìí wọ́n ní bóyá kí n wá mì tí brọ́dà yẹn ti ń bálẹ̀ approach brọ́dà yẹn ó ṣeé ṣe káàlà lòun sábàbí àti gé ní àti ẹ̀ padà ìjẹ́ kí ló ṣe wọ́n ní brọ́dà ni ò ti ẹ̀ kọ́ wá sí kan náà kí ń gbọ́mọ́ ní ìsìn torí pé ẹ̀yin tó súnmọ́ tí ń bá ṣe tí ó fẹ́ kẹ́kọ̀ọ́ lára yín ẹ ti fi àìfarabalẹ̀ àti àìmáníwà ẹ ti fi lé dànù ẹ má yésù fìtínà tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́ brọ́dà yẹn gẹ́ máa ń fún yàn gángbà mí gan ó ju èyí tí yẹn máa ń gbà láti ta lọ
látara àwọn nǹkan tí ò nítumọ̀, àwọn nǹkan tó já sí pé àìlájú orí yín tó kú ni kò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé nǹkan mi ò le tó báwọn bẹ́ẹ̀ ṣe mú yẹn. Tàbá wá kó sẹ́ẹ̀tì yẹn tán, ẹ wà ara àwọn alágbàkó fátíwá lọ bí ilẹ̀ bí ẹni. Bá a ṣe láwọn àfá àgbà alágbàkó fátíwá lára àwọn ọmọ kíw alágbàkó fátíwá at the same time. Béèyàn bá lọ kíw kíyàn lọ lẹ́nu dáadáa kíyàn lọ jìnnà, ẹ̀yin yìí gan sẹ̀fù gan ẹ lè dà nǹkan mọ́yàn lọ. Níbi tá a ti ń bá àwọn àfá yín tẹ̀ pẹ̀lú àfá yín fà táwọn wíwíkúwí lọ gbáà, ẹ̀yin tẹ́yìn náà tó wá jẹ́ ọmọ kíw náà tún sọ the same thing. Bèlè ń tàṣípà táà tó wá náà tó wá jẹ́mọ̀ àyà ara wa táà tó súnmọ́ra wa, ẹ̀yin gan fún ara yín gan mọ́nítọ́rìn ti yín gan ó ju tàwọn outsider lọ. Torí pé èmi ò mọ̀, ó dá èèyàn wá sí jímà wọ́n wá kí jímà lọ́dọ̀ yín wá rí ní particular day àárín jímà lè ní ṣe kò sí, ó lè jáde láhùn, ó lè jáde, ó lè lọ bíṣẹ́, ó lè lọ anywhere kó já sí pé ibi tí ìrun ká mọ́ níta ló ti kírun. Ṣé ẹ máa sọ fún mi pé tí yóò bá ti kírun lẹ́yìn yín kò lè kírun bò míì ni? Tó bá débò míì tí ò bá mẹ́ni tó fẹ́ kírun fún wọn bẹ̀ ń gọ́, ṣé kó máa ṣe fáìndìsì ní kó tó kírun? Kí ń ṣe rú yùn. Gbogbo àyè tó bá dé wọ kírun kó o tó kírun tó kú o ń bẹ̀, ẹni tẹ́ kírun lẹ́yìn rẹ̀ yóò fi àkídà rẹ̀ hàn kó tó dìde. Ó lè kírun tó ní ìsìn kó bẹ̀rẹ̀ sọ láti lífàtí, wàá ti mọ̀ pé tọ́ àwọn lífàtí nìyẹn, bí àṣà àbú alíà àwọn àwọn lífàtí. Ṣùgbọ́n ẹ̀tọ́ tí ẹ ò débì kan kó wá máa bèèrè pé dákun ìmáàmù yẹn ṣé Tìjàníyà ní àbí Kọ̀dìríyà, kò sí tó kàn ẹ́. Tẹ́yìn bá ti wá fún yẹn condition pé torí pé ẹ̀ ti rẹ́ nìkan kó wá máa kírun ní masjid yín continuously perpetually àfi kẹ́ ẹ mọ ẹ̀yẹn tí ti ń kírun, ajá sí pé ẹ̀ níṣẹ́ bí yóò bá jẹ́ mùnáfìkí tí ń ṣe nifaq, ìyẹn jáde lọ ìrun ká mẹ́ni wíyẹ̀ ó sì kírun, ìyẹn lè travel now, ìyẹn ní ti ń lè ṣẹlẹ̀, ọ̀rọ̀ yẹn kan ní kí ó dá ajẹjẹmọ̀ yára wa, ajẹ́ mùsùlùmí. Níbi ìwà tá à ń sọ pé kò sí, ìwà tá à ń sọ pé ọ̀tọ̀ ni ìwà ọ̀tọ̀ lẹ̀sìn tá à ń sọ fún wa yìí, ẹlòmíì ń bẹ ìwà tí ò da tó ní èmi gan ò lè bẹ́lòmíì ṣe. Ẹlòmíì àjà o, assalamu alaikum náà ni o, assalamu síra wa, assalamu alaikum, ṣùgbọ́n jòkó ò ní pẹ̀mí àti ẹpọ̀. Èyí sì ní invite ẹ sọ́dọ̀ mi. الحاصل أن الحياة السعيدة ليست بكثرة الأموال kí ló fà á tí n fi ní invite rẹ? Ó lẹ́sìn o lákìídà o, àgbọ́yé ẹ̀sìn yíyẹ o, ṣùgbọ́n ìwà tó wà lọ́wọ́ rẹ tó kù díẹ̀ káàtó yìí kò ní jẹ́ kémi bá ẹ ṣe. Torí pé àwọn tí wọ́n bá ti mọrú wà yẹn mọ̀ ẹ́ wọn ní máa ka èmi àti ẹ papọ̀. Ìwọ tó gbajúmọ̀ alágídí inú ládùúgbò, aládùúgbò gan ò gbà tiẹ̀, gbogbo aládùúgbò gan ló ń bá yín òdì. Lórí nǹkan tí ò nítumọ̀. Ìwọ tó yá kí wọ́n gbajúmọ̀ pẹ̀lú kó máa ná obìnrin ní, ẹlòmíì ná obìnrin nínú yín, iná ìyàwó rẹ̀ nínà kúnà, ẹlòmíì ń kọ́ ìyàwó níkọ̀ wèrè, ìkọ̀ tí ò nítumọ̀. Tó bá ti gbajúmọ̀ pẹ̀lú àwọn nǹkan bẹ̀yẹn mi àti ò lè jọrin. Ìyẹn ò ní kó o ṣe sáfù kí n má kírun lẹ́yìn rẹ̀, òyìn tó kírun lẹ́yìn rẹ̀, mùsùlùmí ni ẹ́ o. Ṣùgbọ́n àwọn àwà tó kù díẹ̀ káàtó, àwọn àwà àdọ̀tí kan ń bẹ tèmi bá ti mọ̀ pẹ̀lú ìwọ, èmi ò ní fẹ́ torí àwọn àwà yẹn súnmọ́ ẹ kọ́mà ní àwọn ni wọ́n ń lọ́hun. Bẹ́ẹ̀ náà ni tí n bá mọ̀ pé inú rẹ̀ le, ẹlòmíì ò kí ń gba correction, wàláhì làbín, ẹlòmíì ní ìgbéraga débi pé kò ní gba correction. Nǹkan báyìí ni àtà àfáà tó kọ́ ẹnkéwú, àfáà tó kọ́ ẹnkéwú tí wọ́n gán mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ àwọn àfáà nípa pé ká sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀, pẹ̀lú delil, pẹ̀lú reference, àfáà rẹ̀ number 1 ó nẹ̀ṣin jákó ń bẹ̀. Wọ́n máa sọ fún yẹn pé àfáà rẹ̀ náà ò mú kífù báyìí o, ìwọ́n ni ọ̀rọ̀ àfáà ni a lè gbà a sì lè dànù. Mélòó ni kéwù rẹ̀? Gbogbo kéwù rẹ̀ ò tó pálí ìṣáná. Àwọn ọ̀wà ìlẹ́kọ̀ọ́ ìsìláàmù yìí against ẹ̀. Ẹjá ní ìwà dáadáa. Ànábì wa Muhammad ó ní kí ni o, ó ní wa khaliqin nasa bi husnil khuluqi. Inú hadith Mu'adh bin Jabal. Ànábì ní ẹ máa bá àwọn èèyàn ṣe pẹ̀lú kí ni o,
pẹ̀lú ìwà dáadáa, ìwà tó dáa. Nínú ìwà tó dáa, good admonition ń bẹ ńbẹ̀, good approach ń bẹ ńbẹ̀, good presentation ń bẹ ńbẹ̀. Àwọn èèyàn bídíà kọ́ àwọn èèyàn rẹpẹtẹ. Ẹlòmíín sì gbà pé ohun tóun gbé dání yẹn náà lọ́nà. Àwa wá fẹ́ wá ṣàlàyé fún un kó rí pé ohun tí ń ṣe kù díẹ̀ káàtó. Ó rí presentation rẹ bó ṣe rí. Presentation rẹ tí ò da, àgbékalẹ̀ rẹ tó kù díẹ̀ káàtó àti àìmálẹ́kọ̀ọ́ àti sọ̀rọ̀ tó níní kò ní jẹ́ kọ́rọ̀ rẹ nítumọ̀. Sórí ó yé mi àti ẹ pé Allah ní ń fi yẹn mẹ́nà. Allahu yad'u ila dari salam. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Allah ní ń fi yẹn mẹ́nà, ní pèpè lọ sójú òkín yẹn mẹ́nà. Ìyẹn náà yé mi àti ẹ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà, innaka la'ala khuluqin adhim. Ìwà Ànábì ni ìwà rẹ fi ń dáa jùlọ. Ìwà Ànábì dáa. Yẹ̀húdí àti Nàsárà gbà pé Ànábì níwà. Àwọn sàábé náà sì jiyàn sí, wọ́n gbà pé Ànábì níwà. Ànábì níwà tó dáa púpọ̀ mọ̀nà. Sára ta sí Nàsárà sí Yẹ̀húdí ẹ̀rí. Kódà sáwọn ìyàwó lé Ànábì. Lọ́dọ̀ ìyàwó rẹ failure ni ẹ, ò lẹ́kọ̀ọ́, ò bàjẹ́ ọ̀rọ̀ sí ìyàwó rẹ fúnra ẹ̀ gan. Ìyàwó tó ń bá sùn tí ń ṣe gbọ̀ngàn fún ẹlòmíì bàjẹ́ ọ̀rọ̀. Kò sí bó o ṣe lè bá ìyàwó rẹ sọ̀rọ̀. Kò sí bẹ́ẹ̀ lòmíì ò ṣe lè bú ìyàwó ẹ̀. Ẹlòmíì sọ ìyàwó ẹ̀ di last born bàbá ìyá rẹ̀. A máa ń lẹ́kọ̀ọ́, àyẹ́ máa ń ní tìjú. There are many ways you approach woman. Tí ó rí pé nǹkan tó ń sọ dáa. Ẹ̀yin bẹ́ẹ̀ sọ obìnrin alágídí o. Èyí tó lágídí yẹn náà ó máa ká ọmọ ẹ̀ dáhùn. Tó já sí pé tó bá fẹ́ bínú gan, òun wá wò pé tó o fi lè bínú, òun ti họ́ bó ni. Ṣùgbọ́n tó o bá ti popular pẹ̀lú ìbínú, tí wàá wọlé bí ẹkùn, tí wàá jáde bí àmọ̀tẹ́kùn, o ò ní pẹ́ kábùkù. Bẹ́ẹ̀ náà ni láwùjọ àwọn èèyàn, tí wọ́n bá ti mọ ìwà burúkú kan mọ̀ ẹ́ particularly, o ò ní lápọ́nlé. Kódà kó o bẹ́ bá wọn sọ̀rọ̀ Quran, kó o bẹ́ bá wọn sọ̀rọ̀ Allah náà lọ Qurani, kó o bẹ́ bá wọn sọ̀rọ̀ Ànábì ẹ̀rí. Lórí àgbọ́yé àwọn sàábé tó yí ẹ̀hún kó o fẹ́ sọ, ìwà rẹ tí ò dá òun kò ní jẹ́ káwọn èèyàn fẹ́ gbọ́. Ọ̀rọ̀ rẹ dàbí ẹni tí ń sọ fún wa pé wala taqrabu zina, wala taqrabu zina, ẹ má ṣe zina. Wọ́n sì mọ̀ pé bí ti ń gbé dúdú ní ń gbé pupa, obìnrin tí wọ́n ní pẹ̀lú ẹ̀ ò ló ń kà. Ṣé ẹ mọ̀ pé wala taqrabu zina ti ń kà? Òótọ́ ni, òdodo ni, ọ̀rọ̀ Allah ni, ayébẹ̀kọ́ ni. Ṣùgbọ́n bó bá ṣe ń kà ni wọ́n máa yín mú sí. Ohun tí ń kà kọ́ ni wọ́n yín mú sí. Ìwà burúkú tí ń bẹ lára ẹ̀ ni wọ́n yín mú sí. Ìwà burúkú tí ń bẹ lára rẹ̀ yẹn ò ní jẹ́ kọ́rọ̀ rẹ̀ lẹ́ṣọ̀ọ́, ọ̀rọ̀ rẹ̀ ò ní kó ẹ̀ṣọ́, ẹ̀sìn ara rẹ̀ gan ò ní jọjú. So ó dọ̀wọ́ wa pẹ̀lú ìwà dáadáa, pẹ̀lú morality, ká lẹ́kọ̀ọ́, ká ní tìjú, ká má yaṣa, ká bá àwọn àfáà sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀kọ́, ká béèrè ìbéèrè lọ́wọ́ àwọn àfáà, láwọn àfáà wa náà pẹ̀lú ẹ̀kọ́, ká address àwọn èèyàn pẹ̀lú ẹ̀kọ́. Yóò ní level tí wà á ti gbìyànjú, tí wà á ti ní sùúrù dépò tó tan rẹ́ẹ̀dì. Ṣùgbọ́n wọ́n ti ẹ̀ ò ní yẹ́lò, rẹ́ẹ̀dì ní ẹ́ from the beginning. Lórí ìdí èyí ń kọ́ ibi tí a rí sí lé nínú yìí. Àwọn tí wọ́n ń béèrè lọ́wọ́ wa pé program, pé kí ló dé tí mi ò ṣe program, pé mo ṣe program ti gbà and all that. A ní bùkátà sí àwọn gadget. I need the phone tó dáa, I need the laptop tó dáa, I need the microphone tó lálàáfíà and all that. Gbogbo ẹni tálàbá ní kí tálàbá fi rán sí wa, ẹni tálàbá rán sí wa tí ó support wa lórí àwọn nǹkan. Gbogbo budget tá a ní fún 1 million ni. Gbogbo àwọn tá a bá rí tálàbá rán sí wa, tá a fẹ́ support, kí wọ́n support. Ohun tó ń fà á nìyẹn. Àwọn program tá a máa ń play gan, ẹ́ di pé kí n máa ń sound dáadáa ńgbà mí, mi máa ń ṣe bákan network failure and all that, and àwọn equipment tí ò strong dáadáa and all that. So àwọn nǹkan tó ń fà á nìyẹn tí a fi ń hesitate ńgbà mí àti máa ṣe program. Tábàrà gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò rọrùn. Subhanaka Allahumma bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.